Good morning, all my friends, my fans, everybody in the house. Good morning, good afternoon, good evening. My name is Oluwafemi, aka Flemzy Cash. Ejo, Ekolon Pebi, Ekolawa. Àwa ní bí tá ti wá shoot video dúró sí mi láwa. Ibẹ̀ láwa bá. Ejo, ó máa jáde wìtìwìtì. Ejo tó bá ti ń jáde. Ejo, ẹ bá wa rà. Ejo abẹ́yìn ni. Torí àwa náà ṣiṣẹ́ takuntakun. Ejo nítorí Ọlọ́run abẹ́yìn. Dúró sí mi, wàá ti máa gbọ́ o. Ó ti yí ẹ bọ̀ wọ́n ló kọ̀ fẹ́ mọ̀. Wàá ti máa gbọ́ dúró sí mi. Àwọn tó wà ń bẹ̀, àwọn àgbààgbà òṣèré ló wà ń bẹ̀. Bọ̀ ẹ má worry, máa play díẹ̀ fún yín kẹ́yìn náà lè rí pé ó pọ̀ létí. Dúró sí mi ni o. Ọmọ tọ́jú bẹ́ẹ̀ ní sá torí pé àwọn lọ sí ìlú onígbàkúgbà la máa máa yọ sí àmọ́ àwọn tó máa wà pẹ̀lú ní tó máa ṣe tó rí. Ta ló máa ṣe irú èyí tẹ́ ṣe fún mi lénìí fún ọjọ́ yẹn ni mo rò wípé tó bá wu Ọlọ́run lóòótọ́ á dá dúró. Ducky? No, Ducky. Good afternoon. Ici, tu vas ici. Comment ça va la maman? Ah, oui. Pọ̀ létí dúró sí mi ni o. Wàá ti máa gbọ́. Ẹ ṣé gan. Everybody, thank you. All my fans, ẹ ṣé. Àwọn tó wà ń bí náà gbẹ̀yìn ìgbìyànjú di comedy náà. Àwọn náà wà ń bí ó ti ẹ̀ Ibrahim Shatta náà gbogbo wọn. Wọ́n pọ̀ bọ̀ tí bá ní kí n máa kà wọ́n ilẹ̀ máa kún. Thank you everybody. Yinka Quadri náà is here. Nicky Zion. Both of us we are here. Thank you everybody. Love you.